àwọn Ìgbò tó ti fẹ́ dá wàhálà tuntun sílẹ̀ pẹ̀lú bí àtúnṣe ti bẹ̀rẹ̀ sí ní tọ́ àwọn Yorùbá tó wà ní ìlú Èkó lórí àríyànjiyàn lórí bí wọ́n ṣe máa sọ yìí pé kì í ṣe Yorùbá ló lè kó àti pé gbogbo ẹ̀yà làwọn jọ ní Èkó. Alága ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Ìgbò Ohanaeze Ndigbo ìyẹn olóyè Nwayawu ló mà tún sọ̀rọ̀ tó dá wàhálà yìí sílẹ̀ láìpẹ́ yìí nígbà tó kéde wípé lóòótọ́ kì í ṣe pé àwọn Ìgbò làwọn dá Èkó sílẹ̀ ṣùgbọ́n tán ní gbogbo ohun tí Èkó dà lénìí èèyàn pé Èkó tí gbogbo ọmọ Yorùbá fi ń yangàn àwọn làwọn dá sílẹ̀. Nwayawu lásìkò tó ń sọ̀rọ̀ ó jẹ́ kó di mímọ̀ wípé wọ́n máa ń sọ̀rọ̀ Èkó tí gbogbo ọmọ Yorùbá fi ń yangàn tí iṣẹ́ ajé ń lọ níbẹ̀ dáadáa tí owó sì ń wọlé sọ́wọ́ àwọn èèyàn. Ó ní àwọn Ìgbò gan-an làwọn wà nídìí ẹ̀ o, àwọn làwọn dá sílẹ̀, àwọn làwọn sì jẹ́ kí ìlú Èkó kó borí mọ́ gbogbo ìpínlẹ̀ tó wà lọ́wọ́ ní Nàìjíríà báyìí. Ẹ rántí pé ìjà ó ti ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ Ìgbò tipẹ́ lórí báwọn ọmọ Ìgbò kan ṣe máa ń sọ yìí pé kò sẹ́ni kankan tó lè sọ pé òun ló lè kó òyìn pé Yorùbá kọ́ ló lè kó tí wọn yóò máa dásà pé Lagos no be no man's land na Lagos na no man's land, èyí tó túmọ̀ sí pé ìlú Èkó kì í ṣe ìlú ẹnikẹ́ni, gbogbo èèyàn ló jọ ní. Ní báyìí lásìkò táwọn ọmọ Yorùbá tó sì fi ń yí àwọn Ìgbò pé àwọn làwọn ní ìlú àwọn, ẹni ààrẹ ẹgbẹ́ àwọn àgbà Ìgbò Ohanaeze Ndigbo inú mà tó dá wàhálà sílẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó ṣẹ̀ sọ yìí tó sì jẹ́ kó di mọ̀ pé àwọn Ìgbò làwọn dá Èkó tí àwọn ọmọ Yorùbá fi ń yangàn lásìkò yìí o, àwọn làwọn dá sílẹ̀ àti pé Èkó tí Yorùbá dá sílẹ̀ kì í ṣe Èkó tó lálàáfíà, Èkó tí ò sówó ń bẹ ni. Àwọn Ìgbò gan-an làwọn dá Èkó tí àlàáfíà tí owó ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn wà ń bẹ, àwọn làwọn dá sílẹ̀. Látìgbà tí Nwayawu tó ti sọ̀rọ̀ yìí nínú ti ń bí àwọn ọmọ Yorùbá o tí wọ́n sì ń sọ̀rọ̀ wípé wàhálà àwọn ọmọ Ìgbò ó ti fẹ́ pọ̀ jù àti pé gbogbo ìgbà ni wọ́n máa ń wá wàhálà kiri láti tọ́jà àwọn aráàlú Èkó tó gbà wọ́n sí ìpínlẹ̀ wọn.